wọ́n ti mú àwọn tó ń rọ ìbọn àtàwọn ohun ìjà olóró fáwọn afẹ̀míṣòfò. Ikọ̀ àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí kan tí wọ́n ń pè ní Operation Safe Haven tó wà níjọba ìbílẹ̀ Magno nípínlẹ̀ Plateau ti fọwọ́ òfin mú àwọn ọ̀bàyéjẹ́ kan tó jẹ́ pé ṣíṣe ohun ìjà olóró bíi ìbọn àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ làwọn máa ń ṣe fáwọn agbébọn. Onírúurú ohun ìjà olóró ni wọ́n bá lọ́wọ́ wọn nílé kékeré kan tí wọ́n ń lò fún iṣẹ́ ibi náà. Aláròyé gbọ́ pé òwúyẹ́ kan tí wọ́n mọ̀ nípa iṣẹ́ láabi tí àwọn ọ̀daràn ọ̀hún ṣe ni wọ́n lọ fọ̀rọ̀ ọ̀hún tó àwọn sọ́jà létí táwọn yẹn sì lọ síbẹ̀ láti fọwọ́ òfin gbá wọn mú. Àtẹ̀jáde kan tí iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí ẹ̀ka tí agbègbè náà fi síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kejì ọdún yìí ni wọ́n ti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn pé àwọn ti fọwọ́ òfin mú ọ̀gbẹ́ni Tapsak Pilangi tí í ṣe ọ̀kan pàtàkì lára àwọn oníṣẹ́ ibi ọ̀hún. Ṣùgbọ́n ẹni tó ní iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe àwọn nǹkan ìjà olóró yìí ọ̀gbẹ́ni Nuhu Meshak ti sá lọ pátápátá. Àtẹ̀jáde ọ̀hún lọ báyìí pé lójúnà láti kápá gbogbo àwọn oníṣẹ́ ibi tí wọ́n ń gbé nínú ìlú náà, ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè yìí tí wọ́n ń pè ní Operation Safe Haven ti lọ sáàrin ìlú. Wọ́n rí ilé kan tó jọ pé wọ́n ń lò fún iṣẹ́ ibi. Nígbà tá a dé ilé ọ̀hún, a ṣàkíyèsí pé àwọn kan ló ń lo ilé náà láti fi rọ ìbọn àtàwọn ohun ìjà olóró fáwọn ọ̀daràn. Lára àwọn ohun ìjà olóró tá a bá níbẹ̀ ni àwọn ìbọn àgbélẹ̀rọ tó pọ̀ dáadáa tó jẹ́ pé nínú ilé náà ni wọ́n ti ṣe ọta ìbọn ìléwọ́ kékeré tó pọ̀ dáadáa, onírúurú ohun èlò táwọn ọ̀daràn náà ń lò láti fi ṣe àwọn nǹkan ìjà olóró wọ̀nyí. A ti fọwọ́ òfin mú àwọn tá a bá níbẹ̀ o, a sì ṣèlérí pé a máa tó fojú gbogbo wọn balẹ̀ ẹjọ́ kí wọ́n lè jìyà ẹ̀ṣẹ̀ ohun tí wọ́n ṣe yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.